Africa Content TV. Ada bóyá wọ́n ìfẹ́ lẹ́rù orí nínú ìsẹ́mi. Abẹ́kẹ́ mo máa wá ìfẹ́ lẹ́rù orí nínú ìsẹ́mi. Abẹ́kẹ́ ẹ̀jẹ̀ ìrẹsẹ̀ ọlọ́pàá. Ìyáwó pé tuntun ọ, ẹ máa dé ẹ̀jì lọ́lọ́mọ́mọ́ lọ́lọ́mọ́. Ẹ̀rọ ikú láíláí, ipò náà, ẹ máa fi ṣe padà. Ọlọ́mà nílùú Èkó. Bọ́lá ìkẹ́ ọlọ́run orí nínú ìsẹ́mi. Níjàmùmù ní ọrùn láṣẹ ń dúpẹ́ bọ̀ lọ́rùn. Kálẹ̀ bá bọ̀ lásìkò láṣẹ ń dúpẹ́ bọ̀ lọ́rùn. Ìgbé ọmọ láyà. Kúrò kálẹ̀ jà ń bẹ̀, àwọn olú ọmọ gbogbo yẹn kú àgbọ̀bí ní ìmọ̀ṣọ́. Ọ̀rọ̀ yóò rí bá ọlọ́pàá mọ́wọ́ ilẹ̀ mọ́ra. Àwọn tí ń bẹ ní sọ́wà, ìyàláyé tí ó pariwo. Ọlọ́pàá ńlá ló dúró yìí. Ló bá ṣe é lómi ní wọ́n ní tí a bá dùn ọgọ́lọ́pàá èé àwọn tí kọ́ ní ìṣára ìyára ọ̀rọ̀ ìjà lọ́hùn orí nínú ìṣẹ́ mi. Ìjẹ̀bú ní ìrọ̀rùn Aṣẹ́jú bẹ́ẹ̀ bọ̀ lọ́rùn. ṣùgbọ́n títí aláyọ̀. Títí aláyọ̀ ni ìyá wa, dájú ìyá mi àbẹ̀bẹ̀ ayé. Títí aláyọ̀, ọkọ ọba, adába, kòmíṣà ẹlẹ́sẹ̀ ìyá wa títí. Wọ́n péye lọ́sẹ̀ tó kọjá láti ìkóyè wọn. Àwọn dúpẹ́ mi lóbi. Àlà ìdádúpẹ́dúpẹ́. Ọ̀rẹ́ àbẹ̀kẹ́ títí aláyọ̀ fún kí ẹ̀ dídí. Kọ́lá wá ìfẹ́ ọlọ́run. Orí nínú ìjà mi. Títí bẹ̀rẹ̀ àkùnrin, bẹ̀rẹ̀ àkùnrin, àwọn bẹ̀rẹ̀ àkùnrin. Ó tún kẹ̀kẹ́ yìí jọ sílẹ̀ wọ́yà. Orí ọlọ́run. Títí bẹ̀rẹ̀ ọlọ́run. Ó tún kẹ̀kẹ́ yìí jọ sílẹ̀ wọ́yà. Títí gbogbo pàtí, létí ẹ̀yìn, ìkọ́ni ẹ̀jì, ìkọ́ni, kọ́míṣánná, ọ̀rọ̀ ìwádìí rẹ̀ sí ẹ̀sìn tuntun. Títí máa rí alákùnrin, lẹ́tọ́ kẹ̀kẹ́ ìjọ sílẹ̀ wọ́yà. Orí ọlọ́run. Aláyà Orí ọlọ́run. Ó tún kẹ̀kẹ́ yìí lọ sí ilé òòyà. òbúrò fi iṣẹ́ tó ṣe sí. Ilé wájú òkì. Ọ̀pọ̀ ìyàwó fi iṣẹ́ tó ṣe sí. Ilé wájú òkì. Tábùrù ní ìjọba fẹ́ ṣe ìgbéyàwó. Báwo ló ṣe àjò? Ìyàwó sáyà dìde ńlẹ̀ tó ti fi ọ̀rẹ́ ìjọ́dé. Bẹ̀rẹ̀ wájú kóró jíjọ́ dé. Ìyàwó sáyà dìde ńlẹ̀ tó ti fi ọ̀rẹ́ ìjọ́dé. Bẹ̀rẹ̀ wájú kóró jíjọ́ dé. Ẹ ti ṣe sọ̀rọ̀ bí sí. Ẹ ti ṣe sọ̀rọ̀ bí sí. Onígbàlẹ̀ alákàdá. Ẹ ti ṣe sọ̀rọ̀ bí sí. Ẹ ti ṣe sọ̀rọ̀ bí sí. Ẹ ti ṣe sọ̀rọ̀ bí sí. Orí bẹ́ẹ̀ lábàjá o. Ẹ ti ṣe sọ̀rọ̀ bí sí o.
àdìgbò wọlé mọ́. Oṣù ọdún yìí wọ́n ṣe mí tọmọtọmọ àdóyìn.